Mundu TV, showcasing African entertainment. Mundu TV, showcasing African entertainment. Ẹ káàbọ̀ ẹ̀yin ènìyàn wa. Orúkọ mi ò yí padà, orúkọ mi ni Araba Ọlátúndé. Lórí Mundu TV la wà. A sì wà lábala ibi tá a ti ń ṣe interview fún iṣẹ́ tá à ń yà lọ́wọ́ tí a pè ní Kudeleti. Action! Kudeleti, ọ̀gá mi. Bàbá mi. Àtọ̀dá àtẹ̀. Ilẹ̀. Ìjọba ìjọra. Ìjọba gbogbo bá jà. Again, come here. Yes, orúkọ mi ni Rẹ̀mílẹ́kùn Òṣòdì aka Surutu. Ẹ kú ojú lọ́nà sinimá ńlá kan èyí tó jáde láti iléeṣẹ́ Olasco Films Production tí a mọ̀ sí Ikudeleti. Tẹ́ bá ti wo Mundu TV má ṣe o ẹ lè gbàgbé ara yín, gbogbo dátà yẹn á tán bá mu torí oríṣiríṣi àrà ló wà ní Mundu TV. Ẹ máa wo Mundu TV. Mundu TV, showcasing African entertainment. Orúkọ títí mi ò yí padà, èmi ni Abdulhakeem Olúwọlékò tí gbogbo ayé mọ̀ sí Baraka Shadow Yanya Emir ọba àlùkàn. Ó pọ̀. Ẹ sọ fún bẹ́ẹ̀ mọ́ mi, bẹ́ẹ̀ ṣe ń kiri ayé yẹn orí mi ìwé ṣe yóò pé kó jẹ́ mi ni mo ń jẹ́ orúkọ ẹ̀. Ẹ jọ kí lẹ lè sọ fún wa nípa iṣẹ́ tá à ń yà lọ́wọ́ yìí. Ṣé rí iṣẹ́ tá à ń ya iṣẹ́ alálùbáríkà ni, iṣẹ́ ológo ni, ológo 12G lélẹ́yìí, ó ti yé, kò ní ṣe ológo 5G, 12G gan ṣe ń prepare lọ́wọ́ ni, so ó ti yé náà, ó dẹ̀ ti wà ní iṣẹ́ ilé already. Ṣé rí gbogbo àwọn tó kópa nínú iṣẹ́ yìí, àwọn tó bá sí ń bẹ̀ wọ́n á tíṣẹ́ ìbá jáde wọ́n á rí pé àwọn miss. Iṣẹ́ alálùbáríkà ni iṣẹ́ tí à ń yà lọ́wọ́ ẹ̀ tí àkọlé ẹ̀ ń jẹ́ Kudeleti. Ẹ̀yin náà ṣe rí pé Kudeleti yẹn ó yẹ kí ẹ máa rí pé ó ríǹgì létí yín, ó pọ̀ gan, ó pọ̀, ó wúwo lọ́wọ́ gan, ó pọ̀ bí yẹ̀pẹ̀. Orúkọ tó ti ń ríǹgì tó ń ṣe 30 years ago ó ti yé yín sìn kọ́ṣẹ́ wàá fi ṣe sinimá. Ẹni tó ń jórúkọ ẹ̀ gan Ọlọ́run kò kéré nínú ayé, ọ̀gá kan ọmọọṣẹ́ bíi bílíọ̀nù kò tó ń tọ̀hún, ó ti yé yín sìn. Ẹ ṣe gan ẹ̀gbọ́n mi, ṣẹ́rí ẹ má ti lọ, ṣẹ́rí Kudeleti tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀, ta ni producer iṣẹ́ náà gan? Ojú ni kò ń ṣàìmọ̀ fọlọ́kọ. Ọdún ni producer ẹ̀ tí gbogbo ayé mọ̀ sí ọmọ Kétu. Ọmọ Kétu. Ó dà ní kúkúrú èdè kí ni ipa tẹ́ kó gan nínú sinimá tẹ́ ń sọ̀rọ̀ nípa yìí? Mo kópa sí ṣùà náà ni, ipa tó nípọn, ó ti yé yín sí, ipa tó lámì tó lápẹ̀rẹ̀, ó ti yé yín sí. Ẹ̀rẹ́ pé àwọn kárátà kan wà nínú iṣẹ́, ó ti yé yín tí kárátà yẹn tó bá miss lásán tó bá gbé fún another person tó bá rán cast ló máa jẹ́, ó ti yé yín sí. But ọmọ tó ń ṣe sinimá kò ṣe rán cast rárá. Ọ̀tọ̀ ní ká ṣe fíìmù pàdípàdì, ọ̀tọ̀ ní ká ṣe fíìmù pa fẹ́ ṣiṣẹ́, but eléyìí fẹ́ ṣiṣẹ́ ni normal kárátà oníkálukú, so àwọn tó lè ṣe ló fìsì síbẹ̀. Ṣẹ́rí ẹgbẹ́ mi ẹ ṣe gan, ṣẹ́rí bó ìkọ́kọ́ ṣojú mi nígbà tí wọ́n ya iṣẹ́ yẹn, mo rí pé wọ́n fọ́gò ẹ̀mọ́ àwọn tó ń wo iṣẹ́ yìí lé wọ́n máa ń sọ pé eré ni, but èmi máa ń jẹ́ kó yé wọn pé iṣẹ́ ni. Ṣẹ́rí ìgò yẹn ṣé wọ́n kọ́ fọ́ ni àbí àmútọ̀rọ̀ wa? Ìyẹn ni mi lè dáhùn. Ṣẹ́rí ìgò fífọ́ gbogbo nǹkan ló ní báwo mo ṣe fẹ́ pùtẹ́, gbogbo nǹkan ló ní àyè títí ẹ̀, ó ti yé yín. Tó bá náà fọ́gò lórí sẹ́ẹ̀tì ẹlòmíì mọ̀ fọ́ ẹlòmíì ò mọ̀ fọ́, ó ti yé yín. Irú èmi ò mọ̀ go fọ́, but tó bá ní acting. Inú mi dùn láti bá yín sọ̀rọ̀, so ní abala tá a dé yìí a ó máa dágbére fáwọn aráalé pé Baraka lẹ́wọ̀n tí mò ń bá sọ̀rọ̀ ẹ̀ ẹ̀gbọ́n ńlá ni wọ́n, òṣìṣẹ́ eré orí ìtàgé ni wọ́n làmìlaka. Ìgbà tí mo tiẹ̀ máa ń wọ̀n kó tó di ẹ̀dí pé mo padà mọ̀ wọ́n, mo máa ń rò pé èèyàn kan tó yẹ pé èèyàn ò ní lè súnmọ́. Kódà ẹ̀yin aráalé, oúnjẹ tí mo jẹ lọ́sàn-án àwọn náà rà ọ́ Kudeleti aláyé mi ìmọ̀ yín o, bọ̀ mo fẹ́ mọ̀ yín. Wọ́n ní ọ̀gá kan ọmọọṣẹ́ $1 billion, Baraka ló sọ bẹ́ẹ̀ o.
Ikudeleti àtọ̀dáàdé aṣíwájú gbogbo ìjọra fílẹ̀ ọmọ bíbí rẹ̀ òkú ọmọjọ́ra àpàṣà ìmùlẹ̀ kábíyèsí ọba wa fàtáyì ọjọ́ra ìmùlẹ̀ alájì Musiliu MC Olúọmọ ayédáadé yan alájì Mustapha Ségun Ajagungbadé gbogbo Èkó ẹ̀ṣá àti ìmọ̀ àlàyé pọ̀ ní ayé òkú rẹ̀ kéré ẹ̀wù ẹ̀ ní wálẹ̀ ẹ̀yìn gbogbo ara ilé pátápátá gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí ẹ kú àfojúsọ́nà sinimá tuntun tí à ń pe àkọlé ẹ̀ ní Kudeleti ó máa tó já à ń pìpì ẹ̀ lọ́wọ́ ni but láìpẹ́ láì jìnnà ẹ̀ rí wò káàkiri ibi tó ti ń ta fíìmù ẹ̀ watch out. ẹ ṣe gan ẹ̀gbọ́n ẹ ṣe àtúmọ̀pẹ̀ yín tá a bá nídìí ẹ ṣe ẹ̀yin ènìyàn wa ṣe ẹ dúró ẹ má tí ì lọ́bì kankan ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láìpẹ́ láì jìnnà á pe producer gọ́gọ́ wa láti wá sọ nípa iṣẹ́ yìí ẹ ṣe gan. Munju TV, showcasing African entertainment. Munju TV, showcasing African entertainment. Báyìí mo sọ fún yín lẹ́ẹ̀kan pé a ti bá Baraka sọ̀rọ̀ wọ́n sì ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa àmọ́ ọ̀rọ̀ sì kù tó yẹ kẹ́ ẹ gbọ́ mo ti ṣe ìwádìí mi púpọ̀ ní báyìí mo láyọ̀ láti pe producer láti wá bá wa sọ̀rọ̀ nípa iṣẹ́ ìgangan kí ni wọ́n rí gan ní pàtó láti sọ pé Kudeleti ní iṣẹ́ táwọn fẹ́ ṣe iṣẹ́ yìí lámìlaka torí mo ti wà ń bí láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìmúdẹ̀ mọ iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe lọ́tún lọ́sí àtọkùnrin àtobìnrin kódà star-studded movie ni ẹ wò ẹ bá pàtẹ́wọ́ fún wọn bọ́n ṣe ń wọlé producer ẹ máa wọlé bọ̀ ẹ pẹ̀lẹ́ ṣàlàáfíà lẹ wà ẹ bá káwọn ará lé. ẹ̀yin ará lé mo kí yín o ojú tẹ fi ń wà ojú náà ní fọ́ o owó tẹ fi ń ra iṣẹ́ wa owó ní tán lápò yín o lágbára Ọlọ́run nǹkan tẹ bá dáwọ́lé ó máa yọrí sí rere ni o. ẹ ṣe gan ǹjẹ́ lè dárúkọ yín fáwọn ará lé. orúkọ tèmi ni Odunlade Oluwaseun tí gbogbo ayé mọ̀ sí ọmọ Kétu. ọmọ Kétu ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ ọmọ Kétu ẹ jọ ní ohun kan kí ni ẹ lè sọ nípa iṣẹ́ tí à ń ṣe lọ́wọ́ ẹ̀ wọ́n ní ẹ̀yin ní olùgbékalẹ̀ iṣẹ́ kí lè rí gangan tó fi jẹ́ pé irú iṣẹ́ báyìí gangan lẹ fẹ́ yà. kò sí nǹkan tí mo rí tí wọ́n pé nọ́mà iṣẹ́ tí mo máa ń ya iṣẹ́ olórúkọ ni gbogbo iṣẹ́ tí mo ti yà láti bẹ̀rẹ̀ bí ìyàwó Dubai ọmọ Kétu ọlá ọmọdé ń dè apàṣẹ orúkọ àwọn èèyàn ní gbogbo ẹ̀ so ìgbà tí wọ́n fẹ́ ya Kudeleti yìí ẹni yẹn jẹ́ ẹni tó yẹ pé ó máa ń fún mi nímọ̀ràn advice tó yẹ pé anything tí máa ti tó bá sọ pé kí n ṣe báyìí tí máa ti lè ṣe báyìí gbogbo ọ̀nà mi máa ń lọ sí rere ó dẹ̀ jẹ́ bàbá tó jẹ́ bàbá lálùbáríkà sí mi ó náà sí mi so náà pa kí ni mo lè fi san ẹ̀san fún bàbá yẹn pé dájú mi ẹ jọ̀ọ́ fún mi ní story yín mo fẹ́ mọ story yín kí n lè kọ́ mo fẹ́ ṣe síta kí n fi ẹ̀mí ìmoore kí n fi mọ̀ wọ́n ni mo ṣe kọ Kudeleti yìí. ó dà ẹ ṣe gan ẹ fẹ́ fi ẹ̀mí ìmoore hàn ǹjẹ́ ẹ jọ̀ọ́ ká má parọ́ ṣe lè mú mi mọ dáàdì yìí torí bẹ́ẹ̀ ṣe ń ròyìn wọ̀nyí èèyàn dáadáa náà máa jẹ́. kò sí wàhálà tẹ bá fẹ́ mọ̀ wọ́n ẹ máa mọ̀ wọ́n but kò sí wàhálà. ní kòkòrò èdè a mọ̀ pé kò sí iṣẹ́ tí ò kì í sí ìgbèníjà bẹ́ẹ̀ ṣe ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ǹjẹ́ ẹ̀ ń gbádùn bí iṣẹ́ náà ṣe lọ. bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí mo àti bẹ̀rẹ̀ adùn ni but ìgbà tó dé stage kan a ní challenges lóríṣiríṣi tó jẹ́ pé ẹ̀ẹ̀kan lè máa sọ sọ tí director wa rí tí PM wa rí ẹ̀wò challenges yẹn pọ̀ gan to the extent that ẹ̀wò tí bá mo ṣàkódúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because tẹ bá rí gbogbo ọwọ́ director mi bó ṣe gun kankan bẹ́ẹ̀ ìgbà tá lọ ya iṣẹ́ ní àwọn ibì kan even gan PM ni ó sáré bíi mi ti ẹ̀ mọ̀ pé osmond lè sáré bẹ́yẹn tí bá wọn pé PM mi ò lẹ́nu mi ti ẹ wò aṣàkódúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ dp ẹ wò mi ti ẹ̀ mọ̀ kọ́ ti máa sọ because mo dúpẹ́ pé mi ní òkú èèyàn lọ́rùn wọn ò fi sọ mí lẹ́nu wọn ò fi sọ ẹni tó tún jẹ́ pé òun ni mo ya orúkọ ẹ̀ tó fi sọ lẹ́nu mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
because nǹkan tó ṣẹlẹ̀ yẹn tí ìgò yẹn gbogbo ọwọ́ gbogbo ẹ̀yìn wọn báyìí gbogbo ara wọn báyìí tẹ̀bá everybody sá lọ ní but alhamdulillah mo dúpẹ́ lọ́wọ́ náà pé kò sí nǹkan tó ṣe gbogbo wa àti cameraman àti makeup everybody gbogbo wa lọ láyé àtàlàáfíà gbogbo equipment wa kò sí nǹkan tó ṣe in fact mo dúpẹ́ lọ́wọ́ náà. ó dáa ọpẹ́ náà làwọn máa dú ṣe rí ọpẹ́ dá kí ọ máa dúpẹ́ ṣe wá rí ẹ̀yin aráalé mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé iṣẹ́ là ń ṣe àkì í ṣeré rárá ojú tiyín ló ti jọ eré iṣẹ́ là ń ṣe ẹ ti gbọ́ gbogbo àtótónu bí gbogbo ìgbìníjà tá a máa ń rí nídìí iṣẹ́ fíìmù ẹ̀yin náà lẹ tún lè ràn wá lọ́wọ́ kí àwọn piracy kan lè jẹ́ kí iṣẹ́ wa máa yọ ó ti yẹ yín bẹ́yẹn kẹlẹ́ ra àwọn fíìmù wa níbi tó yẹ kẹ́ ẹ ti rà orí Movie TV la ṣe wà producer ọ̀rọ̀ sì pọ̀ tá a máa sọ bọ̀ a ní sọ̀rọ̀ tán bóyá kẹ́ bá mi sọ fún dáàdì yín pẹ̀ mú mi bọ̀. dádì mi mo ń mú wọn bọ̀ wá báyìí and tíṣẹ́ wa bá ti jáde alálùbáríkà mákẹ́tà tí gbogbo ayé mọ̀ ọ̀làsco òun ni kẹ́ ẹ bá wa lọ sí Arena lóṣòdì ni wọ́n wà ẹ jọ̀ọ́ ẹ bá wa ra iṣẹ́ yìí Kudeleti ó máa ṣe kí ni ó máa loud gan wọ́n ló máa mẹ́gbẹ́rẹ́ tètè ẹ ṣe gan ṣẹ́rí lórí Movie TV láwà ọ̀rọ̀ pọ̀ náà wí kọ́bọ̀ àmọ́ àní sọ̀rọ̀ tán orúkọ mi ò yí padà orúkọ mi ní Àràbà Ọlátúndé àmọ́ mo fẹ́ gba ẹ̀yin aráalé nímọ̀ràn ṣẹ́rí ibi tẹ́ ẹ bá ti rí Kudeleti àtàwọn iṣẹ́ tó lámìlaka tó ń jáde láti Olasco Films tó bá ti ń jẹ́ 24/1 ẹ má ra o like I have said star-studded movie ni movie tá à ń yà lọ́wọ́ mo dẹ̀ nígbàgbọ́ pé bí a ṣe ń múnú yín dùn ẹ̀yin aráalé tẹ́yìn náà ra iṣẹ́ wa inú yín ò ní bàjẹ́ gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń mú owó náà àgbà náà ò ní wọbẹ̀ ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín orúkọ mi ò yí padà Àràbà Ọlátúndé ọmọ olúndùn ọmọ àtàgbàtọ̀ rẹ̀ ọmọ orí kọ̀ọ̀kan wọn ṣọ́ ọmọ aláwọ̀ tòótọ́ máa dára bí ẹ̀rọ ẹ̀ṣẹ̀ à ń bọ̀. Movie TV showcasing African entertainment. Movie TV showcasing African entertainment. ṣé rí ọ̀gá wa kan wà wọ́n lámìlaka púpọ̀ orúkọ wọn ni Saheed Yusuf tí gbogbo ayé mọ̀ sí Spider ẹja ńlá tí ń mibo ni ẹ máa káàbọ̀ sá ẹ káàbọ̀ ọ̀gá. bọ́dà mi ẹ kú dédé ìwòyìn. àwa ni ẹ sà. orúkọ mi ni Muhammad Saheed Yusuf tẹ́yìn olólùfẹ́ mi mọ̀ sí èmi gangan ni Spider. ẹ má bínú ẹ̀yin èèyàn wa ṣé mo pé ẹnu oníkan ni Yorùbá sọ pé àti ń gbọ́ kàn án tí ń bá sọ dáadáa ẹ má bínú ọ̀gá ní pàtó ẹ jẹ́ n kọ́kọ́ kí yín pé ẹ káàbọ̀ sà. Yes sir. àǹfààní tí mo ní láti bá yín sọ̀rọ̀ inú mi dùn púpọ̀ ẹ dẹ̀ ṣe fún àǹfààní náà. Yes sir. ọ̀gá ẹ jọ̀ọ́ sà nínú iṣẹ́ tó lọ lọ́wọ́ yìí Kudeleti ẹ jọ̀ọ́ kí ni ipa tẹ́ kó ń bẹ̀ gangan. Ipa tí mo kó nínú fíìmù sinimá Kudeleti ni èmi ni mo ń jẹ́ last born. ṣẹ́rí gbogbo kárátà tó wà nínú múvì kò ṣe pé wọ́n kọ̀ wò sọ ní tó ṣẹlẹ̀ nínú ìjọra gangan ni. ṣẹlẹ́sà ìwọ tó wò ṣẹ́rí àwọn olóòótọ́ kan ti ṣe àwọn sinimá tó yẹ pé èèyàn tó jẹ́ olórúkọ bẹ́ẹ̀ Kudeleti ó yàtọ̀. etí múvì accept láti bá wọn ṣe inú fíìmù ni pé ìgbà tí mo ka script yẹ mo rí i pé wọ́n gbá research ṣẹlẹ́sà tó tẹ́ bá dẹ̀ fẹ́ máa ṣe múvì èèyàn gbọ́dọ̀ gbá research ló pọ̀ lọ́pọ̀lọpọ̀ gan because tó bá ya múvì tí kò bá sí research ń bẹ̀ ṣe normal ṣẹlẹ́sà mi sì fíìmù Kudeleti gbogbo ọmọ tó bá ìwé tó bá gba ìjọra kọjá láti mo sáfẹ́jọ́ dé bá díà lọ́wọ́ ẹ̀rí pé wọ́n gbá research tẹ́pá ló wá wo gbogbo base tó wà mẹ́ nígbà yẹn wọ́n kì í pe base ní base connection ló ń pè wọ́n ní 13 connections ní gbogbo ìjọra ẹ lọ bèrè lọ́wọ́ anybody tó bá mọ̀ pa ìjọra dáadáa. 13 connections. àwọn ní Colombia connection wà Sesimila connection wà Wetasi connection wà Tibeto connection bẹ́ẹ̀ ló fi tó 13. ṣé ẹni sáà ní sìn ẹ wá wò ó nígbà yẹn ṣe rí ibi tí ibì kan bá wà tí yóò bá ti sọ lórí ibẹ̀ ò lè tó ìjọra yẹn olórí wà ń bẹ olórí tó wà ń bẹ láti ìgbà náà lọ́hùn náà lórí wà ń bẹ dc tí Ọlọ́run ò fi kú pa ikú rẹ̀ nípa
àmín. ó ní Alhaji Sulaiman Kudeleti ọmọ kẹ́kẹ́ ní jù ọmọ ìjọra àpàṣà ọmọ òyìnbó dúdú lórí tàti gọ̀mù ṣóyè yín sì àwọn ní Alhaji Sulaiman Kudeleti ẹ bá tún gbọ́ pé ó pọ̀ deputy NURTW ní Lagos State lóde tòní àwọn ní deputy. ẹ ṣe gan kódà orí mi wú bọ̀ ọ̀gá ẹjọ ṣe lè ṣe ìlérí kan fún mi lójú àwọn ọmọ Nàìjíríà pé tẹ bá ti fẹ́ lọ sọ́dọ̀ ọ̀gá ẹ mú mi dání. ọ̀gá ò ṣe ẹ̀lẹ́gbẹ́ máa fi bò tẹ bá ti ní yáyá tí bá pè wọ́n fún yín sí gbà àlàyé à ń bọ̀ náà ni. oyè ni ẹjọ nípa ipa tẹ kó àti orúkọ tẹ ń jẹ ń bẹ kí ni àwọn ìgbéníjà tí ẹ ní nípa ipa tẹ kó yẹn gangan nínú iṣẹ́ Kudeleti. iṣẹ́ rí kò jẹ́ tuntun ṣe ẹ̀rọ sáà mi sìn níta tí ń ṣe tipẹ́ ni bí ṣe wà mí mú tí mi mú sìgá bẹ́ẹ̀ àwọn tí yẹn bá bá rìn tí yẹn bá ń wo ẹ̀dàbí ti bá lọ títí nsìn tí bá rẹ́ mọ́ta kan tó ń ṣe kíní kan máa wò tí ò ní mọ̀ pé mo jí òun wò kíní yẹn náà tẹ́lẹ̀ náà bá délé màá máa ṣe gbogbo orí pákó tá à ń sọ nínú fíìmù mo ti sún bẹ̀rí dáadáa orí pákó níjọra olóyè tá à ń sọ yìí mo ti sún bẹ̀rí dáadáa àwọn ọmọ tó le mò ń bá wọn sùn tó ń ṣe tó dáa bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kémi bá wọn ṣe tó dáa láyé mi mi ń fa gbó mi ń fa sìgá mi rẹ̀ kí mutí gbogbo èèyàn ló mọ̀ mi bẹ́ẹ̀ mò ń wà pẹ̀lú àwọn ọmọ tó le láti gbà látọdún náà lọ́hùn ẹ̀rù ṣèbáyà náà ṣì ni. ṣé n tẹ́ ẹ̀ sọ fún mi ọ̀gá ni pé bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú àwọn ọmọ tó le tẹ́jọ́ ń sùn tẹ́jọ́ ń jí so ẹ kì í ṣe nǹkan tó le yàtọ̀ sí ọtí àti sìgá. nǹkan tó le ti máa ń ṣe láyé mi ni obìnrin ni. obìnrin. ẹ dẹ̀ láyọ̀ láti sọ lórí Mundi TV kí gbogbo ọmọ Nàìjíríà máa rí. gbogbo lórí sẹ́ni lórí Mundi TV èmi ò gbọ́dọ̀ parọ́ ní tí mo mọ̀ ṣe jù láyé mi tó yẹ pé tó le òun lóbìnrin. kàyéfì lélẹ̀ nígbà àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ọkùnrin kan tó làmìlaka tó lè dúró síwájú kámẹ́rà láti sọ pé nǹkan táwọn máa ṣe rè ọ̀gá ẹ̀mí jábọ́sà. àmì ẹ̀bùn ni Ọlọ́run ló fi rán mi. ẹ̀bùn ni Ọlọ́run ló fi rán mi sẹ́ẹ̀. kò dẹ̀ ní sún kò ní rẹ̀ yìí. àmì àtẹ̀yìn náà. inú mi dùn láti bá yín sọ̀rọ̀ ọ̀gá ṣe gbogbo ibi tẹ́ ti ń bá òun wà kò ní bàjẹ́ lágbára Ọlọ́run lórí Mundi TV láṣẹ wà a ṣe ń padà bọ̀ bẹ́bẹ́ ó ń bọ̀ kádẹ̀ tó bọ̀ ẹ jọ ọ̀gá ẹ bá dágbére fáwọn aráàlú. ẹ ṣe ìgbà yẹn lólùfẹ́ mi àwa alẹ́ máa wù ojú tẹ fi wà kò ní fọ́ o òdi ọ̀sán yìí kò ní fọ́ kò ní blink ṣojú yẹn sìn ẹ ṣe gan. òun lè ti gbọ́ lẹ́nu ọ̀gá yẹn ọ̀gá ti sọ fún yín pé ojú tẹ fi wà kò ní fọ́ bí ọ̀rọ̀ mi tí mo sọ lẹ́ẹ̀kan ẹ̀yin lè ràn wá lọ́wọ́ fún iṣẹ́ takuntakun tá à ń ṣe iṣẹ́ là ń ṣe kì í ṣeré o tẹ́yìn bá wò nílé lẹ́ máa sọ péré ẹ má ra piracy ẹ má ra 14-in-1 ẹ má ra ayédèrú sinimá ẹ lọ sórí Mundi TV ẹ subscribe a ò tí ì lọ o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Mundi TV, showcasing African entertainment. Mundi TV, showcasing African entertainment.